èmi mọ ohun ojú mi ti rí, mo mọ ohun etí mi ti gbọ́, mo mọ ohun ojú mi ti rí, mo mọ ohun etí mi ti gbọ́. Ẹ fún mi ní ìṣẹ́jú kan, ẹ jẹ́ n pé àwọn bàbá wa ní Olúwa wa. Ìṣubú tí ọ̀nìyàn kì í ṣọ́pin rẹ̀, ó ṣílẹ̀ dídẹ́ ọ. Dádì, àwọn àlejò tí mo ní wọ́n fẹ́ rí yín. Àwọn lọ́jọ́ kò ìsọ. Hallelujah. Hallelujah. Ẹ káàbọ̀ sínú ìjọ. Wọ́n ní ẹ fẹ́ rí mi. Kí ni tá a lè ṣe fún yín? Oníṣẹ́ ọwọ́ lèmi, iṣẹ́ POP mo dẹ̀ ń ṣe, ọjọ́ ìyá kọ́sọ́mọ́ ò pè mí, mi mọ̀ dájú ẹ bá mi ṣiṣẹ́ sí o. Bẹ́ẹ̀ni sà, dáàdi ẹ̀wọ̀ ó ti sún mi. Ọjà ni mò ń ta ọjà òde ìyá gbogbo ẹ̀tẹ̀ ti sún mi mọ́ bí gbogbo ẹ̀tẹ̀ ṣe báyìí. Iṣẹ́ báyà àti ẹ̀rẹ̀ lèmi ṣe sà, mò ń ta mọ́tò. Wọ́n dẹ̀ bá mi kó mọ́tò mi lọ láti bí last week báyìí, mi ò rí ìtàn. Ẹjọ́ ń tọrọ lọ, ìyanu yín mo fẹ́ ẹjọ́ ṣàánú fún mi bá mi gbàdúrà. Ọdẹ́bú, Yes, Daddy. àwọn ìránṣẹ́ tí ń bẹ níwájú wa ọ̀rọ̀ wọn gbàdúrà. Ó tó bẹ́ẹ̀, ó tó bẹ́ẹ̀, ó tó bẹ́ẹ̀. Ẹ wólẹ̀ kí a gbàdúrà. Bàbá, àwọn ọmọ rẹ wà níwájú rẹ gbàdúrà wọn. Ìwọ tó dá èkó lọ sí òní padà níjọ́ kìíní àná, dá èkó lọ wọn padà. Dá a padà ní dọ́bùdọ́bù. Dá a padà ní lọ́pọ̀. Olúwa ni a gbàdúrà. Ọlọ́run ti kọ́ yín mọ́ àwọn tí yóò jẹ àǹfààní omi tí ń bẹ ní ọ̀run. You don't get sense. Fọ́ọ̀tì kan pẹ̀lú látà omi ni. 40 kò sí rọ́mì. Ní ìsìn tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. Dáàdi ẹjọ́ mo nífẹ̀ẹ́ sí i. Ẹ nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ni sà. Ọ̀run kò ṣí fún yín. Àmín. Ẹ báwo lẹ ṣe máa wá sanwó? Mo máa ṣe transfer. Ọ̀rọ̀ yín ti dayọ̀. Ọ̀rọ̀ ló ń gbàlàré ẹyẹ kan péré látà. Ẹ jí bùtá. Gbàdúrà 35K látà ọ̀run. Dáàdi ẹ̀jọ̀ mo nífẹ̀ẹ́ sí sà. Ẹ nífẹ̀ẹ́ sí ìṣúra ẹ̀. Bẹ́ẹ̀ni sà. 35,000 naira tí kò já létí. No problem sà. Bí ẹ ṣe ní ìgbàgbọ́ pẹ̀lú òróró yìí, gbogbo ìpolọ yín yóò padà. Àmín Jésù. Arákùnrin, ẹ̀yin lè kó káàṣì fún Pásítọ̀ Gébú. Ọ̀run kó wà pẹ̀lú yín o. Pásítọ̀ Gébú ẹ̀fọ̀rúnlẹ̀. Dádì, àbẹ́ rí pé irú ọjọ́ ní ìlànà rí. Èló ló wọlé Pásítọ̀ Gébú? Òun náà mo tẹ̀lé tí mo gbìyànjú láti rò ní 35,000 ní gbogbo ìdádì. Arákùnrin tó wọ gold colour tó jókòó tó ń ta mọ́tò 35,000 ló sẹ́ǹdì. 35 ní bẹ̀rẹ̀. Arábìnrin tá a torí fún Dádì 35. 40,000 ló 35 ní sẹ́ǹdì. dádì. Ẹ wá mọ tó ṣẹlẹ̀. Mọ tó ṣẹlẹ̀ yìí. Ibi tá a ti fẹ́ lọ mínísírì, wọ́n ti wá pè lẹ́ẹ̀kan, wọ́n béèrè pé ìgbà wo la máa dé. Ṣé àwọn ọlọ́pàá tó máa escort wá wà ń ta? Escort kẹ̀. Mo pé DPO ní wọn kò sí anybody, kò sáwọn kò sí boys kankan tó wà available for now. Àwọn civil defence ńkọ́? Kò sọ̀rọ̀ lórí ẹ̀ dádì, kò sí àwọn civil defence náà wọn wà available. Pásítọ̀ Gébú ẹ̀dẹ̀ ń ṣòro bí èwe ẹ pa àwọn àmọ̀tẹ́kùn. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé èmi náà ilé gbogbo nǹkan bíi security mo fi máa ń ṣeré dádì wọn kò sí anybody tó wà available. Bọ́n ẹgbẹ́ òru fáwọn èèyàn sí náà dádì. Ẹ ṣe jẹ́ káà náà fòòró sórí. Nípa ìfẹ́ tó olùgbàlà tó tún tí ó ṣe wáyé káà náà fòòró sórí ká máa lọ́nà. Pásítọ̀ Gébú òye láyé. Ní òró tẹ̀tà fáwọn èèyàn sí so àwọn. If there's no security, I am not going anywhere. Ó gbẹnu tán. Ilé ayé ti gbẹgbẹ.